kò sẹ́ni tí mìmí ayé ò lè mì, kọ́ba Èdùmàrè kó má jẹ́ kó mì wá pa ni. Téèyàn bá dẹ̀ ṣubú dandan ni kó dìde. Eléyìí náà yóò tún máa jẹ́ bí ìrírí náà ni. Mo sì máa ń sọ pé ìrírí làgbà ọgbọ́n nínú gbogbo tí ẹ̀dá bá ń ṣe nínú ayé. Ìrírí máa ń fún èèyàn ní ọgbọ́n àti ìmọ̀ àti òye sí ni nínú ìyàn láàyò èèyàn nǹkan tí èèyàn bá gbé dání. Ẹ̀kọ́ míì òun náà tún nìyẹn fún Pastor Àgbàlá Gabriel tẹ́ fi mọ̀ wípé Ọlọ́run ọba nìkan lọba tó pé, Ọlọ́run ọba nìkan lọba tí ó nímọ̀ jùlọ. Bó ṣe rí nìyẹn la fi máa ń sọ wípé díẹ̀ ni tèèyàn, kò sí ipò téèyàn lè wà, kò sọlá téèyàn lè ní, kò sí agbára téèyàn lè ní, Ọlọ́run ọba ló ga jùlọ. Lórí ọ̀rọ̀ Pastor Àgbàlá Gabriel àti Sister Kejì tí ó dìranto lórí ẹ̀rọ ayélujára tí oníkálukú ń sọ èrò àti òye titi ẹ̀ lórí rẹ̀. Mo sọ fún yín pé ọ̀rọ̀ yẹn kẹnú. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ yẹn ṣe kí ni? Ọ̀rọ̀ yẹn kẹnú. Ṣùgbọ́n Ọlọ́run ọba Elédùmarè ni ọba rínúróde, olùmọ̀ràn ọkàn, ọba tó mọ kọ̀rọ̀, ọba tó mọ gbangba ẹ̀dá nínú ayé. Ṣùgbọ́n ojú ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni oníkálukú fi ń wo ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni, àwọn kan rí Sister Kejì tí ó nílò àánú tí Pastor Àgbàlá Gabriel tó jáde tó béèrè ìrànlọ́wọ́ àwọn èèyàn nítorí rẹ̀ tí ó sì rí bó ṣe rí yẹn. Àwọn kan fojú wo Kejì, wọ́n fi ojú wo Kejì gẹ́gẹ́ bí aláìmoore, amóore sú ní í ṣe. Àwọn kan jẹ́ ká mọ̀ wípé ogun tí ń da Kejì láàmú, òun náà ni kò tíì kúrò lọ́rùn rẹ̀ tó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó dà báyẹn. Bẹ́ẹ̀ làwọn míì ń wo ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ bíi pé Pastor Àgbàlá Gabriel gangan ni ó ṣe mọ̀dàrú, ló ṣe àìda. Ẹni tó ní jíjẹ ni orín kò parọ́, ẹni tó ní rírùn lórín òun náà parọ́. Àwọn méjèèjì ni wọ́n ní ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn méjèèjì náà sọ̀rọ̀. Torí téèyàn bá run orín dandan ni kó jẹ́ kó tó lè fi gbo eyín rẹ̀. Téèyàn bá sì èèyàn ò sì lè ṣàdédé póun fẹ́ fọnu kó kàn máa jẹ igi lásán, yóò jẹ́ yóò fi fọ eyín náà ni. Ohun tí mò ń sọ ni wípé àwọn tán fojú láìfí ojú àìda tí wọ́n fi wo Àgbàlá Gabriel, àwọn náà rí sọ, wọ́n ní point. Torí pé ọ̀tọ̀ ló yẹ kí owó tí ó mọ ọ̀tọ̀ l'account tí yóò mọ gba owó àánú, ìrànlọ́wọ́ táwọn èèyàn bá fẹ́ ṣe fáwọn èèyàn tó bá wá sọ́dọ̀ rẹ̀, ọ̀tọ̀ ni àkáǹtì tí ó mọ gba owó yẹn sí. Ọ̀tọ̀ l'account tó yẹ kó mọ gba owó yẹn sí pé okay o, foundation account rẹ o. Then owó personal titi ara rẹ̀ fún ìgbé ayé ìtara rẹ̀ ọ̀tọ̀ ló yẹ kó jẹ́, ọ̀kan nìyẹn. Tàbí kí ó máa gba àkáǹtì àwọn tó bá nílò ìrànlọ́wọ́, kó máa gba àkáǹtì wọn, àkáǹtì àwọn tó bá nílò ìrànlọ́wọ́ gangan ni káwọn èèyàn máa ṣòwò sí. Ọ̀nà kan náà tún nìyẹn. Nígbà tó bá wá gba owó fún àwọn tó bá nílò ìrànlọ́wọ́ tán sínú àkáǹtì wọn, àkáǹtì àwọn tó bá nílò ìrànlọ́wọ́, kó tún wá máa béèrè ìrànlọ́wọ́ fún ìlọsíwájú, ìdàgbàsókè, tẹ̀síwájú foundation gangan, ìyẹn running cost fún foundation yẹn. Torí tá bá ní parọ́, àwọn tó ń ṣiṣẹ́ ní foundation yẹn ọ̀pọ̀. Wọ́n ìṣe nìkan, wọ́n ìṣe ní méjì, wọ́n ìṣe ní mẹ́ta, wọ́n ìṣe ní mẹ́rin, wọ́n ìṣe ní márùn-ún, wọ́n ìṣe ní mẹ́fà. Àwọn tó ń ṣiṣẹ́ ní foundation yẹn pọ̀. So nǹkan kan náà àwọn iṣẹ́ ìṣọ̀fẹ́. A kàn pè ní iṣẹ́ olúwa ni, iṣẹ́ olúwa, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olúwa ni iṣẹ́ ọ̀fẹ́ tó jẹ́ pé iṣẹ́ tara ẹni náà ni padà mọ́ já sí. Lórí àwọn tó ń ṣiṣẹ́ ní foundation yẹn, àwọn náà ò ní nǹkan tí wọ́n máa gbà àti ìtọ́jú àyíká, ìtọ́jú àdúgbò àti àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ńbẹ̀.
so ọ̀tọ̀ ó yẹ kí Pastor Àgbàlá Gabriel kó separate account, personal account from foundation account and from the àwọn tó bá wá fún àánú. Ìdí tí wọ́n fi ń fi ojú láì fi wo Àgbàlá Gabriel ojú bí ó ṣe ń pa owó foundation pọ̀ mọ́ owó àwọn tí ó fẹ́ tó nílò àánú, tó nílò ìtọrẹ àánú, bó ṣe ń pa owó yẹn pọ̀ ló jẹ́ kọ́rọ̀ yẹn mọ rí bí ṣe ń rí yìí. tó àwọn tó ń wá síbẹ̀ yẹn pọ̀ o, wọn èsì àwọn tó ń wá fún ìrànlọ́wọ́ gan wọ́n pọ̀. Màá play fídíò kan fún yín tí ẹ fi mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn tó máa kó bá pọ̀ ìyẹn àwọn tí wọ́n nílò àánú tí ìṣẹ̀lẹ̀ lè tó ṣẹlẹ̀ sí kejì yìí, àwọn tí ìṣẹ̀lẹ̀ kejì yìí máa kó bá nínú àwọn tó nílò àánú wọ́n pọ̀ ní foundation Àgbàlá Gabriel. Ẹ jẹ́ n play fídíò yìí fún yín kẹ́ ẹ wò kẹ́ ẹ gbọ́ kó máa jẹ́ bí ẹ̀rí ọ̀rọ̀ sí tí mò ń sọ. ọmọ Nàìjíríà o, ẹ gbà wá nínú Àgbàlá Gabriel láwa o, kí ọmọ ẹni kejì tó dá wàhálà sílẹ̀ nínú Àgbàlá Gabriel tó bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ lórí social media àjọ wà ń bẹ̀ ni ibùdó kejì fámi bíbà yìí ni ẹ wo bí wọ́n ṣe wà bàbá wọ́n ń ṣùgbẹ̀ wọ́n ń gbé káàkiri wọ́n ń gbé sọ́tún wọ́n ń gbé sósì pé torí kó lè wà survive kejì dẹ̀ eléyìí fún rẹ̀ ló pé ló gbówó lẹ̀ bàbá ò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ní pé ó dandan òun fẹ́ dáná fáwọn arúgbó àtàwọn tí ò ní òun dẹ̀ fẹ́ fi owó lẹ̀ láti fi repo sínú mọ́tò lọ́jọ́ Sunday. Bàbá dẹ̀ sọ wípé rárá àwọn ò gbà wípé wọn tó ń wá nítorí àánú kí ló dé kò sí tó jọ ṣojú mi ni àjọ wà bíbà yìí ni irọ́ gbogbo nǹkan tó kejì ń sọ lé social media wọ́n fẹ́ fi bàbúrò bá mẹ́ẹ̀kì owó ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu iṣẹ́ ìyìn tó dẹ̀ tó ń hẹ́pù gbogbo ọmọ Nàìjíríà ẹ wo bí mo ṣe wà pẹ̀lú condition mi ó ti fi ẹtì ẹ̀kọ́ wá tèmi báyìí o ẹ gbà wá o gbogbo tí kejì ń sọ irọ́ ló ń pa o ẹjọ́ ẹ gbà wá ẹ ṣàánú wá o ẹ gbà wá o ẹ ràn wá lọ́wọ́ o. Nàìjíríà ẹ gbà wá o ẹlẹ́rìí living witness la jẹ́ sí ohun tó ń lọ lórí afẹ́fẹ́ lòdì sí Àpọ́sù Àgbàlá Gabriel. Ó ti arákùnrin tí ó lọ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ bàtàbàtà arákùnrin dókítà yẹn volunteer ni òun náà ń ṣàánú àwọn èèyàn lòun náà ṣe ní kóun wá ṣe àbẹ̀wò tó ṣe àbẹ̀wò sí wa ń bí tó ṣe àyẹ̀wò sí àwọn èèyàn bíi mélòó kan kò kì í ṣe wípé fún nǹkan àbí òmíràn ẹ gbà wá ẹ sì ràn ọ́ fún ọ nítorí pé èyí tó ṣẹlẹ̀ ó ti fi ṣe àkóbá fún wa àmọ́ bí tá a fẹ́ gbà o. ẹ kú dédé àsìkò gbogbo Nàìjíríà. Bàbá Àgbàlá Gabriel wọ́n ràn wá lọ́wọ́ ni wọ́n ràn wá lọ́wọ́ àmọ́ wa rí bá a ṣe ń dé àmọ́ ṣe ní ìṣòro wa ni wọ́n ń dìde sí wa ni wọ́n ràn wá lọ́wọ́ wọ́n lè bá pẹ́ lọ́wọ́ gbogbo náà nígbà tí wọ́n ràn wá lọ́wọ́ ẹ wò mo ṣe orí wíṣítì ẹ ni mo wà mo lásìdẹ́ǹtì ní spinal cord injury ni mo ní wíwá rí bí adìgbẹ́ ọdún márùn-ún mo ti fèsì wàhálà yẹn nígbà tí mo ti lè rí ẹ̀ mo lè rí pé mo ti débi tí màá ti rí àánú gbà ẹ wá ohun tí wọ́n ti wá kó bá ti wá báyìí ní ìsìn wọn náà sọ̀sọ́ kó sọ wọn náà bàbá bàbá lórúkọ jẹ́ ẹ̀rọ náà kí ni mọ̀ sáwọn èèyàn báyìí náà tẹ́ bá ṣe ní ìyàtọ̀ gẹ́fẹ́ fà wálẹ̀ kí ni mọ̀ sáwọn èèyàn báyìí náà ọ̀rọ̀ àwọn ìwà sú mi o tẹ́ bá ti ní ìyàtọ̀ ga ṣé ń ṣe wọ́n ṣe tó dáa tó ń rẹ̀pù wa wọ́n rẹ̀pù wa ní o wọ́n rẹ̀pù wa ní o ẹjọ́ gbọ́ Nàìjíríà gbà wá o. Ẹ kú dédé àsìkò yẹn ọmọ Nàìjíríà o nípa ẹran tó sọ̀rọ̀ rẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ dé láti Amẹ́ríkà ọ̀nà gbé ráìsì kalẹ̀ àti ẹran wípé kan pa kan ṣe ráìsì fáwọn èèyàn kí gbogbo wa jẹ so that òun ni wọ́n pa ni wọ́n dẹ̀ fún gbogbo wa lájọ jẹ́ níbẹ̀ òun ni wọ́n fún tó pọ̀ gbogbo èèyàn ló jẹ́ níbẹ̀ òun náà jẹ́ níbẹ̀ so that ní tí ó ṣẹlẹ̀ ní wípé owó tí ó jí ó fẹ́ jí 1.6 million naira tí wọ́n sẹ́yìn tó fẹ́ jí tó fẹ́ gbé sálọ òun ló lè kún chọ́ọ̀chì kò sí nǹkan míì òun tó lè kún bíbí yìí. Ìdílé ìpàyọ̀bọ̀ Nàìjíríà o nǹkan tó ń ṣẹlẹ̀ ó tójú sí wa ẹjọ́ ẹni tó lọ sí social media pé wọ́n ṣe báyìí báyìí fún wọn ó fi títí wọn kó bá títí wa ní ẹjọ́ ẹ ṣàánú wa o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣèwé tí mo ṣe wá rí báyìí so ó ti fi títí wọn kó bá báyìí ẹjọ́ ẹ ṣàánú wa o. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ táǹtì yìí sọ irọ́ náà pa ọ́ èmi tí mo wà ń bì báyìí ojú ní dùn mí mo dádì ló fẹ́ ẹ̀pù gbogbo wa mo sì kọ́kọ́ ṣe tiwọn ná ó lè láǹtì yẹn fẹ́ já ọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fi wá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run irọ́ láǹtì yẹn pa wọ́n fẹ́ fi tiwọn kó bá Àgbàlá Gabriel. ẹ gbà wá o ẹ ràn wá lọ́wọ́. Nàìjíríà ẹ gbà wá o ẹ jọ̀ọ́ o àìláìlá ìjẹ̀bù ló kọ́ mi lápá o wọ́n ti ná millions of naira
constitution yìí ẹ gbà wá o wọ́n ràn wá lọ́wọ́ ní orí o ẹgbà wọ́n ràn wá lọ́wọ́ òun náà lẹ́yìn náà gbọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n nílò àánú táwọn náà tán wà nínú foundation yẹn tí wọn ò tí ì rọ́nà àbáyọ òun náà lẹ́gbọ́n tí wọ́n sọ̀rọ̀ yẹn tó túmọ̀ sí wípé ìṣẹ̀lẹ̀ tí kejì yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nílò àánú ìtọrẹ àánú òun ni yóò kó bá ṣùgbọ́n ìmọ̀ràn tí èmi tí mo lè fún Àgbàlá Gabriel òun náà ni wípé kó separate account foundation running of the foundation from account tí àwọn èèyàn fi mọ tí owó tí ó fi mọ account yóò mọ gba owó tí àwọn èèyàn bá fẹ́ fún àwọn tó bá wá béèrè àánú. Ló ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bá a ṣe mọ̀ àbí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹ má sọ pé bá a ṣe mọ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti tá à ń rí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ilé tó tún máa ń ṣe lábẹ́nú o tí kì í hàn síta àwọn tó ń hàn síta là ń gbọ́ yẹn àwọn tó ń ṣe lábẹ́nú tó jẹ́ pé ó tún máa ń nawọ́ sí lábẹ́nú bí àwọn owó kéékèèké àti ìtọ́jú kéékèèké lọ́pọ̀ jù ṣùgbọ́n àwọn tí wọ́n bá kàǹkà tó bá lágbára díẹ̀ tí owó tán nílò bá ṣe díẹ̀ ńlá máa ń gbọ́ níta ìdí nìyẹn tí a fi sọ wípé kó separate foundation account kúrò nínú àkáǹtì tí àwọn èèyàn máa gba owó àwọn tó bá fẹ́ kí àwọn èèyàn ṣàánú fún bí àpẹẹrẹ nìsín irú bó ṣe gbé Sister Kejì jáde yẹn nínú account Sister Kejì tí ò bá ti lákàntì tẹ́lẹ̀ kó make sure pé wọ́n lọ open account àkọ́ jẹ́ pé ọmọ tàbí ẹ̀gbọ́n tàbí relative ẹ jẹ́ kí n sọ báyìí relative àwọn tí ó bá wá fún àánú ni wọ́n máa gba owó tí wọ́n bá nílò sí tí ò ní papọ̀ mọ́ foundation account nígbà tó bá wá gbowó fáwọn èèyàn tán kó wá jẹ́ káwọn èèyàn ilé-ẹjọ́ àánú mọ̀ wípé foundation náà nílò ìrànlọ́wọ́ o foundation náà nílò àánú o kó wá ṣàlàyé pé ok foundation account rẹ o ìrànlọ́wọ́ tẹ́ wá fẹ́ ṣe fún foundation láti máa tẹ̀síwájú account rẹ o bó sì yẹ kó rí bó sì yẹ kó jẹ́ nìyẹn. Eléyìí mímí ní kò sẹ́ni tí mímí ayé ò lè mẹ̀ kọ́bí Èdùmàrè kọ́ mọ̀ jẹ́ kọ́ mì wá pani téèyàn bá dẹ̀ ṣubú dára ni kó dìde eléyìí náà yóò tún máa jẹ́ bí ìrírí náà ni mo sì máa ń sọ pé ìrírí làgbọ́gbọ́n nínú gbogbo tí ẹ̀dá bá ń ṣe nínú ayé ìrírí máa ń fún èèyàn ní ọgbọ́n àti ìmọ̀ àti òye sí ni nínú èèyàn láàyò èèyàn nǹkan tí èèyàn bá gbé dání ẹ̀kọ́ míì òun náà tún nìyẹn fún pásítọ̀ Àgbàlá Gabriel tẹ́ fi mọ̀ wípé Ọlọ́run bá nìkan lọ́ba tó pé Ọlọ́run bá nìkan lọ́ba tí ó nímọ̀ jùlọ bó ṣe rí nìyẹn la fi máa ń sọ wípé díẹ̀ ní tèèyàn kò sípò téèyàn lè wà kò sọlá téèyàn lè ní kò sí agbára téèyàn lè ní Ọlọ́run ọba ló ga jùlọ lọ́lá ló ga jùlọ nímọ̀ ló ga jùlọ lóye ló ga jùlọ lágbára ló ga jùlọ nínú gbogbo nǹkan so kéèyàn mọ̀ máa ríra rẹ̀ tán pé èmi ni mo dára jù èmi ni mo sígbájú èmi ni mo ṣàwó jù Ọlọ́run ọba ni ọba tó jùlọ nínú ayé ẹ bá ní pín o ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa thank you God bless you.